Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣàlàáfíà ni mo bá gbogbo yín. Ojú tó kúkú ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ etí tó ń gbọ́ mi ò ní di lágbára Èdùmàrè. Kúkú ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ọ̀rọ̀ lórí Àgbàlá Gabriel òun ni mo tún mú wá fún yín lórí Muyideen àti ìyàwó ẹ̀. A gbọ́ wípé Muyideen ti pe ìyàwó Muyideen, ó ti fún Muyideen ní lẹ́tà pé kó jáde síta, kó wá fi ẹnu ara ẹ̀ kó fi kó gbogbo àwọn nǹkan tí ó ti sọ against òun àti Àgbàlá Gabriel. Wọ́n ní kó jáde síta láàrin 7 days, kó wá fi ẹnu ara ẹ̀ kó gbogbo nǹkan tó sọ, kó wá fi ẹnu ara ẹ̀ kó jẹ kí gbogbo àwọn ọmọ aráyé kan gbọ́. Àìjẹ́ bẹ́ẹ̀, òun máa sún Muyideen sí kóòtù. Ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ báyìí? Muyideen, ṣé o ti rójú ayé? Mo dẹ̀ máa ń sọ fún ẹ, mo máa ń pòwe kan fún ẹ, mo ní abánidá kò kí máa ń bá ni débẹ̀. Tán bá tún wá jàjà bẹ́ẹ̀ débẹ̀, wọn ò ní bẹ́ẹ̀ tán o. Wọn ò ní bẹ́ẹ̀ tán o. Kó máa wo bèbè ẹ̀wọ̀n báyìí, wọn ò ní bẹ́ẹ̀ débẹ̀ o. Now ìyàwó ẹ ti wá fún ẹ níwèé báyìí sí pé kó jáde láàrin ọjọ́ 7. Mo ti gbọ́rọ̀ yẹn ó ṣe díẹ̀, gbogbo máìdí mi ni pé nǹkan kékeré ni pé o máa ti jáde, o máa ti wá apologize, o dẹ̀ ti máa fi ẹnu ara ẹ̀, o ti máa fi sọ gbogbo nǹkan tí o sọ, o ti máa fi kó jẹ pé kò rí bẹ́ẹ̀ o, irọ́ ni mo pa mọ́ ìyàwó mi o, àwọn èèyàn kan ló wà ń díẹ̀ o, àwọn èèyàn kan ló ń tì mí o. Bóyá wàá ti fẹnu ara ẹ̀ sọ gbogbo àwọn nǹkan yìí. Bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé mo tún wo fídíò kan náà níbi tí bàbá kan ti ń sọ̀rọ̀ tó ní Muyideen wọ́n ti gégùn fún ni, ègún ló ń jà lórí ẹ̀, ègún ló ń jà lórí ẹ̀, wọ́n ti gégùn fún ni. Muyideen, ṣé o rójú ayé ẹ? Tó bá tiẹ̀ ń pèèyàn ní abì fún ràdàràdà, ṣé bólú ẹ máa ń pa ìfun ẹ̀ mọ́ ni? Tó bá ní wọ́n gégùn fún yàn, ṣé bí ọ̀nà bí ègún yẹn ṣe máa kó lórí èèyàn, òun lèèyàn máa wá. Wá jẹ́ pé gbogbo àwọn tó bá ti ń ṣe ẹ́ lóore, gbogbo àwọn tó bá ti ń nawọ́ ìfẹ́ sí ẹ, gbogbo wọn náà ní kó máa kọjú ìjà sí, gbogbo wọn náà ní kó máa bà lórúkọ jẹ́. A dẹ̀ tún gbọ́ pé máa kan náà wà, bóyá US náà sọ pé wà àbí UK, òun ló ń finance àwọn àfáà yìí, tán wá ń lò wọ́n gẹ́gẹ́ bí instrument, wọ́n ń lò ẹ̀ gẹ́gẹ́ bí irinṣẹ́, ó wá farẹ̀ sílẹ̀ láti lò gẹ́gẹ́ bí irinṣẹ́ èṣù. Now àwọn tó ń lò ẹ́ sìn, àwọn yẹn ń lò ẹ̀ fún purpose titi wọn. Wọ́n ń lò ẹ̀ fún purpose titi wọn ni o, tí wo dẹ̀ mọ̀. Gbogbo yẹn lólùfẹ́ mi, mo fẹ́ kẹ́ máa bá mi kíyèsí statement yẹn. Muyideen ò mọ̀ wípé àwọn tó ń push òun, àwọn àfáà tó wà lẹ́yìn òun, wọ́n ń lo òun fún instrument titi wọn. Kí ni instrument titi wọn tí wọ́n ń lò fún òun ni wípé nǹkan tí Àgbàlá Gabriel ń ṣe yẹn ó ń bí wọn nínú. Wọ́n rí nǹkan tí Àgbàlá Gabriel ń ṣe yẹn, wọ́n rí gẹ́gẹ́ bí báwo ni mo ṣe lè pè, gẹ́gẹ́ bí challenges pé báwo ni ò bá ṣe jẹ́ tó bá yẹ pé inú mùsùlùmí ni wọ́n ti ń ṣe nǹkan tí Àgbàlá Gabriel ń ṣe. Ẹ má lè gbàgbé, mo sọ nínú fídíò mi tó kọjá, mo ní a rí olówó nínú àwọn mùsùlùmí náà o, àwọn olówó gidi wà nínú mùsùlùmí o, olówó gidi wà o, but ǹjẹ́ a fi rán wọn kó máa ṣàánú bí? Ọ̀tọ̀ ni kéèyàn lówó, ọ̀tọ̀ ni kéèyàn lójú àánú, ọ̀tọ̀ ni kéèyàn ní ìfẹ́ ọmọlàkejì lọ́kàn. Àwọn ẹlòmíín ní owó, wọ́n bìlífì pé tó bá ti ṣiṣẹ́ fún owó yẹn lọ́dọ̀ àwọn ò lè fún ẹ, àwọn ò lè ràn ẹ́ lọ́wọ́, o gbọ́dọ̀ ṣiṣẹ́ fún ni. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé wọn ò kíà, tó bá rẹ́ni tíyà ń jẹ báyìí, wọ́n rẹ́dí àti nu omi ojú ẹ̀ kúrò. Ṣé ti rí pé abínibí ó yàtọ̀ sí ability? Ẹni tá a fi rán ó yàtọ̀ sí ẹni tó fẹ́ fagídí ṣe. Ẹni tá a fi rán kò ní wo owó èèyàn tó jẹ́, kò ní wo owó ẹ̀yà tó jẹ́, kò dẹ̀ ní mọ̀ bóyá Hausa ni ẹ o, bóyá Igbo ni ẹ o, bóyá Yorùbá ni ẹ o, and then kò tún wá tún wò bóyá babaláwo ni ẹ, abọ̀rìṣà ni ẹ,
pásítọ̀ ní ẹ́ àbá àfáà ní ẹ́ àbọ̀mọ́lékéwú ní ẹ́ ẹni tọ́lọ́run bá fi rán kò ń wo gbogbo yẹn. ẹgbọ́n táwọn Yorùbá máa ń pòwe pé àjùmọ̀bí ò kan tàánú ẹni tọ́lọ́run bá rán sí ni òun ló ń ṣe ní lóore. so ẹni tọ́lọ́run bá ti fi rán kò sẹ́ni tí ó lè ṣe lóore. bá a dẹ̀ ṣe gbọ́n pé Àgbàlá Gabriel ṣe ń ṣe yìí wàláì mi ò gbọ́ wípé bóyá Christian nìkan ló ń ṣe fún rí mi ò mọ̀ rí o mi ò dẹ̀ jẹ́nu owó ẹ o kódà mi ò mọ ibi tó wà mi ò mọ ṣọ́ọ̀ṣì ẹ̀ bọ̀ téèyàn bá ṣe nǹkan tó dáa ẹ jẹ́ ká sọ pé ó ṣe nǹkan tó dáa. ẹ̀yin mùsùlùmí nǹkan tó ń ṣe yìí náà ẹ̀yin náà ẹ kọ́pì látara ẹ kọ́pì olówó wà nù mùsùlùmí rẹpẹtẹ tó bá sọ pé owó gidi. ṣé ńgbà tí bàbá wa Abíọ́lá wà ní ayé tọ́lọ́hún fi rán ṣó ya mùsùlùmí sọ́tọ̀ ṣó ya kìrìsìtẹ́nì ọ̀tọ̀ kò sẹ́ni tí ò ń ṣe fún bí babaláwo dọ́dọ̀ ẹ̀ á ṣe bí pásítọ̀ dọ́dọ̀ ẹ̀ á ṣe bí mùsùlùmí dọ́dọ̀ ẹ̀ á ṣe ntọ́ ń pè ní ẹni tá a fi rán nìyẹn ó yàtọ̀ sí pé ẹni tó fẹ́ kọ́pí so ẹ fi máa yí lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kó ṣe nǹkan tó lọ́wọ́ rán. Back to you ìwọ Muyideen ìbá bẹ́tà fún ẹ báyìí oore ọ̀fẹ́ sì wà fún ẹ báyìí grace wà fún ẹ báyìí èmi tẹ́ rò pé wàá ti jáde wàá ti tender apology yẹn ni mo dẹ̀ rí pé ò jáde má jẹ́ kó lead sígbà tí ọmọdé yìí bá máa sáfù ẹ ní court letter má jẹ́ kó lead síbẹ̀ o tó bá lọ ṣàjẹ́ fún assault ìbanilórúkọ jẹ́ àwọn tó ń tiẹ̀ yìí wọn ò ní bẹ́ẹ̀ débẹ̀ o tó bá lọ find ẹ guilty ní court wọn ò ní bẹ́ẹ̀ débẹ̀ o ìwọ ló máa lọ dáṣẹ̀ wọn ẹ o. Muyideen ó bẹ́tà báyìí kó o tètè jáde síta kó o tètè lọ fẹnu ara ẹ confess nǹkan tí ọmọdé yìí fẹ́ kó o confess orúkọ ẹ̀ tó bàjẹ́ kó o lọ tún ṣe ọmọdé yóò demand nǹkan tó pọ̀ jù lọ́wọ́ ẹ Ọlọ́run kò demand nǹkan tó pọ̀ jù lọ́wọ́ ẹ tó bá yẹ pọ̀ mọ́ mí ni ó máa charge straight ni kò tiẹ̀ ní fún ẹ ní chances pé kò tiẹ̀ wá debunk nǹkan tó sọ kò ní fún ẹ ní chance kó wá debunk nǹkan tó sọ but ó fún ẹ ní chance ó ní kó wá debunk nǹkan tó sọ mi ì dẹ̀ rò pé nǹkan tó lé wà ń bẹ̀ kó kàn jáde síta Muyideen èmi Muyideen ni o lórí ọ̀rọ̀ mi àti ìyàwó mi o gbogbo nǹkan tí mo sọ against ẹ o kò rí bẹ́ẹ̀ o báyìí ni o àwọn kan ló tì mí o àwọn kan ló yí kíní kó dẹ̀ debunk ó bá tán ègún bá kó lórí ẹ wàhálà bá kó lórí ẹ bọ̀ tó bá sọ pé ò ní jáde àbáwọn yẹn náà ló ń tiẹ̀ pé kó má jáde tó bá délẹ̀ tán wọn ò ní bẹ́ẹ̀ débẹ̀ o ẹ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yẹn jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi tag Muyideen kẹ́dẹ̀ bá mi tag Àgbàlá Gabriel tí Muyideen bá ti jáde ẹ jọ̀ọ́ Àgbàlá Gabriel ẹ foríjì tó bá ti jáde o tó bá ti jáde láti wá debunk nǹkan tó sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ òun kó gbogbo nǹkan tóun sọ òun kò jẹ ẹ ṣàforíjì fún kò jẹ́ nǹkan tá a ṣe rí lórí ọ̀rọ̀ ti Muyideen báyìí ná tí ẹni information kan bá tún jáde lórí ọ̀rọ̀ ti Muyideen a máa tún jẹ́ kẹ́ gbọ́ bí mo yẹ promise gbogbo ẹ̀yin lólùfẹ́ mi pé any information tó bá ń lọ mi ní fi dá yín lágara máa ma fi tó yín létí so ti Muyideen òun ni mo tún mú wá fún yín yẹn sìn tí nǹkan mi bá tún jáde lẹ́yìn ẹ̀ máa tún fi tó yín létí ẹ ṣe gbẹ̀yìn lólùfẹ́ mi ojú tẹ́ kó fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di lágbára Èdùmàrè èmi ni màmá wá ẹ̀yin ni màmá bá ire o.